ẹja lónìí fún lèmi jẹ́ o àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bisi Ologe TV ni ẹ mọ̀ wò Bisi Ologe Show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bisi Ologe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bisi Ologe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bisi Ologe Show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. His Excellency the newly elected governor, Inshallah, Mr. Thank you very much, Mr. Selebu. Allah. Nígbà tí a bá àdúrà dé ààyè kan ní gómìnà wọlé sọ́tọ̀ délé ẹ̀dá fún ẹ̀yẹ paparazzi gómìnà tí ó lé bá àdúrà náà ṣe lọ́wọ́. Wọ́n ní ká ẹ̀dá jókòó. Gbogbo àwọn afáwa ní ọ̀tọ̀ ìgbóyè ní àkì aláàjì wa mùtádọ̀ mọ́yàṣá ìṣọ̀lá. Before the أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني نويت بالصلاة على النبي صلى الله عليه وسلم امتثال لأمرك وتطبيق لنبيك محمد صلى الله عليه وسلم ومحبة فيه وتقى إليه وتعظيم قدره وتقوني على لذلك فتقبلها مني بفضلك وإحسانك واصلي إجابة القبلة عن قلبي واجعل من عبادك الصالحين اللهم شكر شرف على شرفي الذي يوليته وعز على عزي الذي يعطيته ونور على نوره